alábàárò orílẹ̀ lẹ́jọ́. àlùjọ ni mo fẹ́ gbọ́ kó kọ́kọ́ orí mi kó wú. òun ńlá ló bẹ̀rẹ̀ sí bàbá lọ. ìmọ̀lẹ̀ ńlá ló bàbá wa jẹ́mi lọ. ayọ̀kẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́rù bàbá. ṣé wàhálà òde báyìí. olóòsì ìdá òsì ní padà wakọ̀ láì mú jẹun. báwo ni igi ṣe fẹ́ dá lóko ló fẹ́ para lé. ikú rẹ̀. ẹ máa ní láti fún mi cogent reason tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé. mo dáràn èèwọ̀. báwo lè ṣe fẹ́ sìnkú ẹ̀. mo sì ti gbúrò àwọn ará Ìbàdàn wọn lè dáa gan. Senior Advocate of Nigeria, David, Senior Advocate of Nigeria. Sọ̀rọ̀ ẹni make sense yẹn. Make it make sense to me. Are you trying to say that my husband has Bísádé pick up. That's for impact. We just make follow be one breaking news and for this side the news they say one private. yóò tètè fúnra ara ò sì fún mi.